Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ kú dédé àsìkò yìí. Inú ọmọ ò ní jọ ẹnìkankan wa o. Lórí awuyewuye tó ṣẹlẹ̀ ní Aláàfin Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ bàbá Oyotunji Aróunfálè. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti lọ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti gbọ́ lórí afẹ́fẹ́, pàápàá jùlọ afẹ́fẹ́ ìkànnì social media. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wa kan sọ̀rọ̀ àwíkóńkó lórí àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ó ṣe ètò lórí ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló dàbẹ̀ ni pé ó ṣàjòjì, ó sì dí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú tí ó yẹ pé kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Pàápàá jùlọ àwọn awuyewuye tó ń lọ lẹ́yìn tí bàbá Oyotunji tí ó ròyìn tójú ẹ̀ rí láàfin Ọ̀yọ́. Ṣé lóòótọ́ ni bàbá sọ? Ṣùgbọ́n lẹ́yìn ìgbà bàbá jẹ́ pé Ọlọ́run tó, oríṣiríṣi awuye náà ló tún ti ń lọ. Bó kí káàbọ̀ sí ìkànnì Jùgbà Master, Ṣeun Agboola lórúkọ tí bẹ́ẹ̀ jágbọ̀ nǹkan tí. Mo mọ̀ pé kúkan ni ó pààyàn, àtẹ́ńfàjàngbọ́n o, àtẹ́ńtí ọ̀fàjàngbọ́n o, àtẹ́ńsòótọ́ àtẹ́ńtí òsòótọ́ ọjọ́ ikú wa ò lè change, kò lè yẹ. Ikú bàbá ọba tún mẹ́rù ayé bà mí sí. Ẹ wá wò ó, tàbí ká ẹ gbé kí n sí àwò ó. Ojú everybody Ọ̀yọ́ ló wà, ojú gbogbo ayé ọ̀dọ̀ Aláàfin ló wà. Meanwhile ó lè jẹ́ opposite o. Ó lè má relate mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàfin Ọ̀yọ́. My dear brothers and sisters, máa gbàdúrà kan, ẹni máa kú tòní tọ̀la kọ́lọ́ má jẹ́ kó bá wọn ní nǹkan papọ̀. Ó gbé Kennedy, ikú kéékèèké ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń rìn káàkiri tí wọ́n mọ̀. Lọ́jọ́ tí mo ti délé ayé, mi ò tí ì báyàn dìṣẹ́ báyìí pàjọ ń gbára wa lẹ́sẹ̀, kò tí ì ṣẹlẹ̀ rí. Mi ì báyàn jà. Òótọ́ ọ̀rọ̀ nìkan ni mo fẹ́ràn láti sọ. Bí n bá wá ń sọ, màmá pé ó kan tí ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni ìtumọ̀ eléyìí ni pé eléyìí tí mò ń sọ lọ́wọ́ yìí wọ́n sọ pé òkèlè tó bọ́ sẹ́nu Abọ́lárìnwá ti wọgbó àwọ̀rá. Ìyẹn túmọ̀ sí pé tẹ́nu mi yìí wọ́n jẹ́ wọ́n gbé mi, wọ́n sọ. Kì í wá ṣe pé eré tàbí àsọ̀régè ní tí mo yàn láàyò ni. Òye tó yé mi ni pé olóòótọ́ kì í lẹ́ni, kì í sì í lẹ́ni. Òye kejì tó yé mi ni pé kò sí ẹ̀dá Ọlọ́run tí mo appreciate olóòótọ́ lójú ayé wọn. Mo ti gbá research dáadáa nípa ẹ̀. Ìgbà tí irú wọn bá kú tán láyé tó máa ń mọ̀ wúlò wọn. Ọmọ yẹn dẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn o. How I wish bá a gbọ́ sí lẹ́nu ńgbà yẹn ni Yorùbá fi pé bí ẹkẹ́ tálákà ò tó lẹ̀ láàárọ̀, bí ò tó láàárọ̀ àmọ́ tó lálẹ́. Ńgbà tálákà ń kọjá lọ tẹ́ ẹ̀ ń rólé lọ́wọ́, wọ́n gbé bàbá mo ní kí n sọ fún pé ẹ̀kẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹkẹ́ kò dáa tó. Meanwhile bóyá ó fẹ́ sọ fún ọ wípé àwọn ẹkẹ́ tẹ kó lẹ̀ yóò lè rólé ìtàn o, wọn ò ní jó wí. Ọ̀rọ̀ kí ni ń bẹ lẹ́nu aṣèrè kó sì lọ. Ńgbà tí bá wá ń bọ̀ tán lu ẹkẹ́ tí ò tó, gbàgbà bó wá ní ẹ̀ parí lé ni ẹ̀yẹkẹ́ yìí ni tí mo fẹ́ sọ fún yín láàárọ̀ náà nìyẹn. Gbà mọ̀ ń kọjá lọ wípé a ti rólé irú báyìí rí, iye ẹkẹ́ báyìí la lò, eléyìí tẹ́ kó kalẹ̀ ò lè tó. Àmọ́ ní o bẹ́kẹ̀ tálákà ò tó láàárọ̀ kí o lè tó lálẹ́. Now ọ̀rọ̀ tí mo ń sọ lórí ọ̀rọ̀ bàbá ọba Oyotunji, gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé, mo fi Ọlọ́run Elédùmarè búra, mi ní nǹkan kan against kábíyèsí Aláàfin. Gbọ́ dáadáa, mi ò ní nǹkan kan kínníkínní kan ò sí lọ́kàn mi against kábíyèsí Aláàfin. Gbogbo àjálù àrélù tó wá ṣẹlẹ̀ yìí kò wù mí kó wáyé bẹ́ẹ̀. Ó fún mi concern.
ṣe ìbínú pé lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi máa ń fi ojú mi rí nǹkan mi ì dẹ̀ báyàn jìjà díjúdíjú fọ́júfọ́jú. Almaroof tó dá gbogbo ẹ̀ kalẹ̀ ó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, kò bá wa sí Nàìjíríà. ẹjọ́ àtàmọ́mátàmọ́ Almaroof ń sọ bàbá ọba ń mutí, bàbá ọba ṣe fàájì, wọ́n kó iye kan fún bàbá ọba, kinní kan bàbá ọba ló lóun fẹ́ rí kábíyèsí, àti h àti b ó sà lọ sáàfin, àti h àti b ó rí kábíyèsí, àti h àti b òun àti kábíyèsí jọ sọ̀rọ̀, àti h àti b ariwo sọ. ìdí ni pé báriwo ọba sọ kò ní mú tọlọ́pàá lọ́wọ́. gbogbo ẹni ó bá ń sọ̀rọ̀ kó rántí ẹni ọmọ gbọ́. Ramsat tó gbé wá sórí ṣóò ẹ bẹ́ẹ̀ ṣe pé gbogbo tẹ́ ẹ jọ sọ pátápátá mo gbọ́. ìdí tí n ò fi nílò lórí program ni pé o ti ní kẹ́nikẹ́ni má gbé fídíò ẹ, ẹni bá gbé fídíò ẹ ó rìpọ́ọ̀tù ẹ. ǹbá mú fídíò ẹ wá nísìn, ǹbá wa máa make reference sáwọn tó sọ ń bẹ̀, ǹbá mọ̀ bọ́ analyse ẹ̀ ní kọ̀ọ̀kejì yìí. ó bú mi dáadáa, ó bẹ́ mi àti Sokoti dáadáa. ìwọ àti Ramsat ẹ ní àwa fẹ́ tajà ní tájẹ ní ọjà gbọ́n, eléyìí tó wá ṣẹlẹ̀ yìí nǹkan ṣé n tá a fẹ́ jẹ ni. a ní wọ́n lù láàfin, ẹni wọn ò lù ú, ńgbọ́ ọyẹ ẹni wọ́n ti ni, ńgbọ́ ọyẹ tún ló mu tí yó ni, ìgbà tó mu tí yó lójú ó ṣubú. gbogbo wa kálukó lòmùgọ̀, èmi lè gọ̀, Sokoti lè gọ̀, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lè gọ̀, àwọn tí ń wò wá ọ̀gọ̀ wọ́n lè mọ̀ já wa, a lè mọ̀ parọ́ kán mọ̀ wò kán mọ̀ pàtẹ́wọ́, wọ́n lè mọ̀ já wa. kò túmọ̀ sí pé wọn ò mọ̀ tí ń lọ. Almaroof bọ́ bá rí èèyàn bọ́ sòótọ́ ọ̀rọ̀, gbogbo ń tó ṣẹlẹ̀ pátápátá ìwọ ló fà á. torí pé ìsọ̀rọ̀ ní gbèsè, ìsunkún sí ní ìgbésẹ̀ gangan láì ṣe. ẹni bá ń wá rere Jerusalem ó náà ṣe rere níwèé mímọ́ wí. ẹni ó pèlú ó dùn nìkan kọ́ ni ó jẹ́. ọba dẹ́ta èdè o ti bọ́ sórí fóònù, o ti gbé fóònù síwájú ní àti lọ́ba báyìí o. ǹwẹ́ gbọ́ kọ́ ní ìrìnsọ̀ pé rẹ̀ lórí ọlọ́ba mọ́, ó wà insulting. bí ìgbà téèyàn ń bú bá bẹ́ẹ̀ ni, kò síran ọmọ Yorùbá kan tí ó sọpọ́ọ̀tì rẹ̀ níbẹ̀. àwa wò wípé ṣé nǹkan kan sí ẹni yìí lórí ni yóò ṣe máa sọ̀rọ̀ báyìí. Àpèrè Ọọ̀ni is an institution. If you care to know the most respected institution so far in this country, báwùsọ̀ bàbá wa respect ẹ̀, tí Ìgbò bàbá wa respect ẹ̀, táwọn Fúlàní ọ̀ká kún most respected institution in Yoruba land, in the history of this country, in the history of this Yoruba land. ìjọ tá a bá ti mú ẹnu àbùkù kàn, ìjọ náà ni àṣà Yorùbá ti ń parun. Almaroof ó ní mo bú Aláàfin, ó mú bẹ́ẹ̀ jáde o, bí tí mo ti bú Aláàfin rí ó bùn jáde o. torí pé Aláàfin ṣe birthday lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe wì fún kábíyèsí bàbá wa ikú bàbá yèyé Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀, ó sanwó fún mi, ẹnìkan kò sanwó fún mi, bàbá ò rán mi. nígbà yẹn mo máa ń balance equation, gbogbo tó wà lábẹ́lẹ̀ kì í ṣe pé mi ò mọ̀, kò ṣẹlẹ̀ tí n kò mọ̀ ń bẹ̀, ṣùgbọ́n mo ń wo wípé bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn ó sowọ́pọ̀, bóyá àwọn ó unite, bóyá àwọn ó jọ ṣe papọ̀, bóyá àwọn ó wà nírẹ́pọ̀. ńlá fi ń kẹ́ẹ̀bẹ̀ tí bá mi kú bàbá yèyé fi lọ. Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta, bàbá tó ráyé wá, tó ráyé gbé, tó ráyé lò, tó ráyé ṣe. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí bá mi wà náà tó dálẹ̀. ọ̀rọ̀ àkókò míì ni
èmi àkàndá ọ̀rọ̀ sọ orùmọ́sọ̀kò ni tí mo mú lọ́wọ́ ìwọ̀n sọ ṣùgbọ́n tó gbé mi wá lálẹ́ yìí lọ̀rọ̀ ikú Aróǹfálè. Aróǹfálè ti wà lọ́yọ̀ láìmọye, ó ti wà lọ́yọ̀ Túnjí láìmọye ọjọ́ láìmọye ọdún tó ti ń bá wọn ṣe ń bẹ̀. ọ̀rẹ́ Ọlọ́yọ̀túnjí Ọ̀yọ̀túnjí ni wọ́n tẹ̀sí lé ní èjì wọn wá sí Ọ̀yọ́ Aláàfin, kò sí pírọ́blẹ̀mù ń bẹ̀. Ọ̀yọ́ ti jẹ jáde nínú Ọ̀yọ̀túnjí, kò sí pírọ́blẹ̀mù rárá, kò sí ní tá à ń dùn tá à ń fà ń bẹ̀. lónìí mo láǹfààní láti bá Princess Ọ̀yọ̀túnjí sọ̀rọ̀, ẹni tó jẹ́ ọmọ bàbá kan náà pẹ̀lú Ọlọ́yọ̀túnjí àná tó wàjà. ọ̀rọ̀ ọjọ́ mi ni mo béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ ẹ̀. sọ́mọ̀ wípé controversy ń bẹ ní Nàìjíríà lórí ọ̀rọ̀ Ọ̀yọ̀túnjí. ẹnìkan bá mi sọ̀rọ̀ lénìí, ó ní ọba tuntun tí wọ́n jẹ pé báyìí kàṣà báyìí káwòrì mọ́ wa ni wọ́n àti ìjọba míì lọ́yọ̀túnjí o. ó láwọn àwọn ti lọ́mọ oyè, àwọn ti lẹ́ni tí ó jọba, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. ikú tó pa Aróǹfálè sọtí mímu lọ́pa ni. bó ló ṣe wá mutí yó, bó ló ṣe mutí tó fi láǹfààní àti give account ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ tán pátápátá. ń tó tẹnumọ́ ni pé wọ́n lù mí, ẹ̀jẹ̀ bò mí, wọ́n lù mí, wọ́n lù ìyàwó mi. ó wá ní tòun ọ̀pọ̀ o, driver ni wọ́n lù jù. ìyẹn túmọ̀ sí pé ṣé títì náà lásán ni wọ́n tì wọ́n pé kán jáde kán máa lọ tí wọ́n fi lu driver tó tó bẹ́ẹ̀. Ramsat ó give account lóòótọ́, ó ṣàlàyé àlàyé tó ṣe ọ̀wá yàtọ̀ sí gbogbo tí bàbá ọba ti sọ fún mi tàbí tó sọ fún bẹ́ẹ̀ Sokoti. bàbá ọba lówó ọjọ́ kan lẹ́san, ìwọ náà confirm ẹ̀ pé first day tán kọ́kọ́ sùn àwọn náà sort ara wọn out, ìwọ kàn mú ọdún òtẹ́ẹ̀ ni kí wàá lẹ̀ fàánú ègé, kí ni ìyàtọ̀? ẹ wá ní bàbá ọba complain fún kábíyèsí pé wọn ò tọ́jú àwọn tó níbi àga VIP àbí VVIP táwọn jókòó sí, wọn ò tọ́jú àwọn tó. kábíyèsí wa ní sílé yun ni lọ sí ilé ìtura báyìí, lọ ṣe fàájì bó ṣe wù ọ́, ń wọ́n sanwó ẹ̀. ẹni kábíyèsí ná more than 400,000 naira ń bẹ̀ ọ́. well alámọ̀ ń sẹ̀rí ntọ́pamọ́ ọ̀hún kedere sójú Ọlọ́run. bóyá lóòótọ́ ni bàbá bá béèrè bẹ́ẹ̀ mi ò mọ̀, bóyá lóòótọ́ ni ò béèrè bẹ́ẹ̀ mi ò mọ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ó possible kó èèyàn sọ bẹ́ẹ̀. kábíyèsí wọn ò tọ́jú wa tó. àwọn èèyàn tó wà lábẹ́ tẹ́ǹtì náà ni wọ́n tọ́jú. èmi àtàwọn èèyàn mi tá a jọ lọ jẹ́ anything. ìdí ni wípé kò sí ọ̀nà fún mi láti lọ máa gbóúnjẹ. ọmọ Ọ̀yọ́ nìkan ni yóò sọ wípé irọ́ là ń pa, torí pé òpònú kọ̀ọ̀kan wá wà lọ́yọ̀ọ́ kò túmọ̀ sí pé Ọ̀yọ́ ò gbọ́n tàbí Ọ̀yọ́ ò ní làákàyè. almaruf ló kó wọn sí wàhálà, òun ló ní kí wọ́n máa jáde làwọn náà fi ń wá wàwí. mo ti ń róríṣiríṣi wọn tí wọ́n ti ń jáde, point nìkan fi sọ̀rọ̀, wọn ò fi point sọ̀rọ̀, àwáwí wọn ń wí. èmi wọn ń bú, Sokoti wọn ń bú. Yorùbá sì ní tá a bá ti kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bi là á jẹ. ńbẹ bá torí tèmi wá sóde, at the end of the day ẹ̀bi lẹ́jẹ̀ bọ̀. mo wá ní kí ló pa Aróǹfálè Mr. Lukman. ṣé títì tí wọ́n tì lọ́yọ̀ọ́ ń lọ pa bàbá yìí?
ṣé lílù tí wọ́n lù bíi bàrà lọ́yọ̀ọ́ ńlọ pa bàbá yìí? inú mi dùn pé Ramsat fúnra lára ẹ̀ confam ẹ̀ wípé wọ́n pe area command pé kí wọ́n wá kó wọn. Kennedy tẹ́ kúkú fi dá wọn jókòó bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ wá pé area command pé kí wọ́n wá bá yín kó wọn ń tẹ́ fi ń lù wọ́n. Bí nǹkan bá ń bẹ lára Aróńfálè tẹ́lẹ̀tẹ́lẹ̀ lílù tí wọ́n lù lọ́jẹ́ kọ́ yá. Mi ò mọ bí tẹ́ fẹ́ times ẹ̀ sí o, mi mọ bẹ́ẹ̀ sì fẹ́ gbé o, mi mọ bí tẹ́ fẹ́ yí sí o. Ṣùgbọ́n ká pé nǹkan ń bẹ lára èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́yìn ó tì lásán òun tó ti fi kún n ò wá mọ bóòtọ́ ni bí rọ ni. Bàbá ọba ní ẹnìkan nu wọn tọwọ́ bà kó nà ń ní nǹkan. Àdélékú ni wọ́n ń perú ẹ̀, kò ní kú lójú ẹsẹ̀, ṣùgbọ́n láàrin sáà kan sí sáà kan yóò jọ lọ́ọ̀ nípè sáà ni. Ó dìpẹ́ǹd lórí àsìkò, bóyá yẹ àsìkò tí wọ́n fi rẹ́, bó bá jọjọ́ méje ni, bó bá jọjọ́ mẹ́rìnlá ni, bó bá jọjọ́ mọ́kànlélógún ni, bó bá jọjọ́ mọ́kànlélógójì ni. Èwo la àdánwò ńgbà tá a wà ní kékeré. Wọ́n á máa pọ́ńdè kan ní máa wú máa fà bí wọ́n bá sọ́nù omi ń tọ̀ ń wọ́n máa wú, tẹ́ bá ti fi lè fi náà ń tọ̀ ń wò, tẹ́ sì mú tọ̀ ń délé, tẹ́ sì mú oúnjẹ ọ̀ ń délé padà. Wọ́n bá sọ́nù omi ń tọ̀ wọ́n máa wú ni. Bó bá tún yọ́pò nù omi tó tún fi sá, tó tún fi kọ́ nǹkan, yóò tún máa fà. Ìyẹn náà ń pè máa wú máa fà. Wọ́n wá sọ pé ó ń sanra, ó ń rù, ó ń sanra, ó ń rù, wọ́n láwọn ọmọ tí ń ṣe é. Ayé ní kọ̀rọ̀ o, ayé ní kọ̀rọ̀, kọ́lọ́hún bá ọmọ sọ wá sí kọ̀rọ̀ ayé. Ìbéèrè mi rèé, ẹni tó mú oògùn dání láàfin tí fi ń nàyàn, bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí o, bàbá ọba ò sí láyé mọ́, kò mórúkọ ẹnìkankan láti dá ju Ramsat lọ tó mú òun lọ. Kò dẹ̀ sọ pé Ramsat ó ṣe ń tí ọ̀dà, ó ló tọ́jú òun lóòótọ́ àti ń tòdodo. Ṣùgbọ́n kì í ṣe pé ká torí pé òkú kú ká máa wá parọ́ lẹ́yìn ẹ̀. Lóòótọ́ Ramsat àti Ari Almaroof mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí yóò ṣẹlẹ̀ lánàá sóní tán fi ń fọ́kà níwájú kámẹ́rà. Almaroof ẹni ó ru epo tàbí ru omi nìkan kọ́ là wí fún pé díẹ̀díẹ̀. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ṣe kí ni? Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́. Èyí tó dálẹ̀ sínú ọ̀rọ̀ yìí ní dóhun. Aróńfálè lọ Ọ̀yọ́ o, Aróńfálè tọ̀yọ́ bọ̀ o. Ikú l'Aróńfálè rí mú tọ̀yọ́ bọ̀. Ntọ́ wá ṣẹlẹ̀ gan pàtó kò hàn sí èèyàn, ó hàn sọ́lọ́run. Ṣé lóòótọ́ ni wọ́n nà ní nǹkan? Ta ló nà ní nǹkan? Ẹni tó nà ní nǹkan kí ni ń fi nǹkan ọ̀hún ṣe lára? Sọ́tí ni lọ́kàn pẹ̀lú ẹ̀ ó ṣẹlẹ̀ ni àbọ̀kàn fi sápò torí ọjọ́ ọjà, torí ọjọ́ kan ìpọ́njú. Nígbà tó ń tàn tí wàá lò ó, kí lè rè tó nítọ̀ ń jẹ àti há àti bí. Wọ́n tọ́jú Aróńfálè, wọ́n tọ́jú Aróńfálè, ọtí ní mu, kinní kan ní mu. Nígbà tó ti wá kú nìsín, kí lè rè tẹ́ jẹ. Ọ̀gá Almaroof kò sọ̀rọ̀ bàjẹ́ tó sọ ń pa máa nìyí torí pé ó sòótọ́.
pé wọ́n béèrè lọ́wọ́ àwọn ta ní dé ládé. Ramsat ti sọ̀nà o nínú ètò tẹ́jọ ṣe. èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ nípa lílọ Ọ̀yọ́ tí Aróńfà lè lọ Ọ̀yọ́ ń tó ṣẹlẹ̀ sí ń bẹ̀. gbogbo tí mo ṣàlàyé pátápátá náà lè padà wá sọ wá ìtẹ̀ tó wá ń bú mi kí wá nìtumọ̀ wípé n tí ó jẹ ní ń wá n téèyàn sọ pé n téèyàn jẹ ní ń wá ni pé n tá a bá débẹ̀ tó jẹ́ pé rọ́lá bá at the end of the day gbogbo tí mo sọ náà lè padà sọ. ìbéèrè mi nìyẹn o. Ramsat ṣàlàyé pé bàbá béèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé bí Aróńfà lè ṣe ṣàlàyé ó túmọ̀ sí pé bàbá yìí ò múrọ̀ kankan mọ́. ẹyọ kan tẹ́ ẹ fẹ́ accept ni pé wọ́n nà á. gbogbo explanation tó ṣe gangan lẹ́yìn náà ṣe. Ramsat ní kábíyèsí béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni dé ládé. ó ní Ifẹ̀ náà ti dé àwọn ládé lákọ̀ọ́kọ́, Ifẹ̀ náà ti dé àwọn ládé lẹ́ẹ̀kejì. kí lẹ wá fẹ́ káwọn ó ṣe? ní à báwọn bí Ifẹ̀ ṣe ń tọ́jú àwọn kẹ́yìn náà máa tọ́jú àwọn. kábíyèsí ní kárọ̀ Ọ̀yọ́ máa tọ́jú ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. wọ́n l'Aróńfà lè sọ pé bọ́ọ̀ ní ṣe é ṣe fáwọn nu o Ọọ̀ni a máa tọ́jú àwọn o níbẹ̀ o. so ntí yẹn túmọ̀ sí ni pé bọ́ bá dóòótọ́ o because Ari Almaroof bọ́ bá tiẹ̀ delete fídíò yẹn mo ti download ẹ̀. ó claim ń bẹ̀ wípé bàbá Aróńfà lè fẹ́ràn owó. ọ̀jẹ̀lẹ̀ orò jẹ́lẹ̀ eégún ni gbogbo àwọn gbólóhùn yẹn kù díẹ̀ káàtó. ńgbà tó mọ̀ bọ́ jẹ́lẹ̀ orò jẹ́lẹ̀ eégún ni kí ló yẹ tó tún wá fún ní líǹkì kábíyèsí, kí ló yẹ tó ní ká máa tọ́jú ẹ̀ lẹ̀. Yorùbá sàlẹ̀ ń ta àmọ̀ irú mọ̀ wọ́n sì lẹ́ ń ta àmọ̀ ìyá ẹ̀ tá a mọ̀ bá bẹ agara ti dá a ti mọ̀ nù a ti mọ̀ lójúmọ́ máa ṣẹ̀ṣẹ̀ nítan náà wò mọ́ lálẹ́ ó ti mọ̀ pé ní yóò jẹ́lẹ̀ orò jẹ́lẹ̀ eégún ni o ò ní jẹ́ kó ní akábíyèsí Aláàfin ọjọ́ ọmọ jẹ́ ti ń jẹ nílé Ifẹ̀ jẹ́jẹ́. Almaroof jẹ́ kó yé wa ó joyè lọ́yọ̀túnjí Ọ̀yọ́túnjí gan ló ti jà rẹ bọ́ba gún wà tó fi ń pe rẹ tá a fi ń rò pọ́ yọ ni wọ́n ti fi ọ́ joyè tàbí ìlú kan gidi wọ́n ti fi ọ́ joyè tó ń pe rẹ láàrẹ bọ́ba gún wà àti bọ́ba gún wà Ọ̀yọ́túnjí ni ìlú tí ò tó àbá oko wa ilé tí mẹ́bí ò tó 50 mo fi respect wọn ní báyẹn o kò tó 50. èdè àtàṣà lásán wọn ń gbé gàmbẹ kì í ṣèlú táwọn èèyàn ń gbé tí wọ́n ti ń ṣiṣẹ́ inú igbó lọ́wà. wọ́n ní éka alẹ̀ 27 lóòótọ́ 27 acres of land gbogbo ẹ̀kọ́ nílé wà lórí ẹ̀ my brother. inú igbó l'Ọ̀yọ́túnjí wà kò sí nǹkan ọrọ̀ ajé kankan l'Ọ̀yọ́túnjí bíi ti wù kọ́ mọ́. ó dájú tẹ́ òkú lọ tí wọ́n bá ní program ń bẹ̀ especially ní ìsìn bí mo ṣàfihàn rẹ̀ èèyàn bá mi lọ bẹ̀ níjẹta wọ́n rìkọ́ọ̀dù gbogbo tí ń bẹ ń bẹ mo padà wá fi hàn yín. kí ni tí mò ń gbìyànjú àti sọ ń bẹ̀ ò ní wípé kàntankàntan lọ́rẹ́ wa ń sọ anísùsẹ dé kan olójú ọdún ní àrò ẹ̀yìn lọ́rọ̀ kí nìdí tí wọ́n fi nà yàn láàfin lásọ irrespective tó wù kí bàbá yẹn ó ṣe why tí wọ́n fi máa nà àgbàlagbà for that matter kí wọ́n tó nà yàn kí kẹ́jẹ̀ ó tó bóyàn ó ti ní stage ibi tí wọ́n nà dé o. ọkàn mi dẹ̀ sọ fún mi pé ó yẹ kí Almaroof jáde báyìí láti wá sọ fún wa ń tó ṣẹlẹ̀ ó ṣubú ló jẹ́ kó farapa àbí wọ́n ní Aróńfà lè ṣubú ló jẹ́ kó farapa ṣé ṣubú tó farapa yẹn náà ló wá gbẹ̀mí ẹ̀ lọ
lọ́jọ́ ń béèrè wípé ẹ má gbàgbé ìbéèrè mi o, ikú Arógunfálè ṣé sábàbí ni àbí àfọwọ́fà àbí kádàrá? Mẹ́tẹ̀ẹ̀ta ni o, ibi tí ń parí ọ̀rọ̀ mi sí nìyẹn. Mẹ́tẹ̀ẹ̀ta ni. Àfọwọ́fà ń lọ síwájú. Àfọwọ́fà ni pé lọ́pọ̀ ọgbà ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí kankan ilé ẹ̀kọ́ máa ta nídìí. Níbi téèyàn bá ti ní agbára àti ètò fúnra èèyàn. Àfọwọ́fà ló tì mí lọ sóko Ibrahim. Tájà ń bàdàn fi ń bú mi fúnra lára mi, mo sáàdì ẹrù láti fẹ̀. Mo káwọn èèyàn mi àti dájọ́ sí tẹ́ẹ̀tẹ́lẹ̀ àbí ọkọ̀lá náà mo kàn déédéé pì kán sọ̀rọ̀ débẹ̀ náà ni màá ní àdẹ̀dà bá Ibrahim lọ́la o. Àfọwọ́fà ni o, ń ló gbé mi kó lé tí mo mórí lọ́yọ̀ọ́. Nígbà mo sì kàbùkù tí wọ́n kàn bẹ́ẹ̀ mo sì ń bọ̀ lé padà. Àfọwọ́fà ni. Ṣé sábàbí ń tọ̀dọ̀ mi ṣe sábàbí kádàrá ni, àti kádàrá wípé bí ó ṣe wáyé ń jọ́ náà ó sì ti wáyé ó ti lọ. Bó wá ní ti Arógunfálè? Mo ní àfọwọ́fà ọ̀nbẹ̀ǹbẹ̀. Àfọwọ́fà ni pé tí ìbá ṣe pé wọ́n ránṣẹ́ pé gẹ́gẹ́ bí Almaroof ṣe sọ wípé òun ló fẹ́ rí kábíyèsí, méjèèjì ló lè jó òótọ́. Wọ́n lè ránṣẹ́ pé kábíyèsí lè sọ pé àwọn fẹ́ rí, ó lè jó òun ló sì fẹ́ rí kábíyèsí. Ìdí tó fi lè jó òun ló fẹ́ rí kábíyèsí ni pé bóyá ó ti wà ní máìndì ẹ̀ pé ọ̀tọ̀ àtòsí lẹyẹlé fi kórè wálé o. Kágbá ní kágbá lọ́n bàtà fi dún, bọ́wọ́ wa bá ń tẹ nǹkan fẹ̀ tọwọ́ wa tó ń tẹ nǹkan ní Ọ̀yọ́, ìrìn ajé ọ̀wọ́lé ni. Meanwhile Ilé Ifẹ̀ Ọ̀yọ́ nìkan ńkọ́ ló yẹ kó ní access Ọ̀yọ́túnjí, gbogbo ọmọ Yorùbá pátápátá ló yẹ ká jùmọ̀ gbé lárugẹ. Because oore ọ̀fẹ́ tí Ọ̀yọ́túnjí ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà gbogbo ẹ̀yà kọ́ ló ní o. Added advantage ni fún wa, plus ni. Okay, àwọn tí wàá create avenue yẹn bó bá jẹ́ bí tá a ti gbọ́n ni tí ìṣe ìjà òṣì là ń bára wa jà. Káwọn ọmọ Yorùbá ti ń bẹ l'Amẹ́ríkà ní Europe kí wọ́n embrace ẹ̀. Káwá wò ó kí ló yẹ ká hàdì mọ́ tí ó fi di tourist center, tí ó fi dàgbé wá wò káàkiri. Now àwọn ọmọ tí wọ́n ń bí sọ̀yọ́ tó jí ní ìsìn tí ń sọ Yorùbá. So bọ́n ṣe ń sọ Yorùbá yẹn báwọn náà bá tún ti ń bímọ Yorùbá wọn mọ̀ dánmọ́rán sí i. Now káwá ní gbogbo wa sowọ́pọ̀ gbé lárugẹ. Tẹ́nìkan ò ní lọ́kàn láti jẹ gàba tàbí láti take over. Gbogbo alájọ máa build ẹ lọ. Yóò wá fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè ọmọ ilẹ̀ Yorùbá ní avenue. Àwọn tí ń lùlù wọ́n láǹfààní láti lọ showcase talent wọn lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́yọ̀túnjí, because ìgbà tó bá ti di tourist center ìwọ láǹfààní láti sọ pé mo fẹ́ rí ebe Ọ̀yọ́túnjí wò, wọ́n fún ọ ní invitation. Àwọn tí ń jíjó ìbílẹ̀ wọ́n ó lè lọ, àwọn tí ń kọrin ìbílẹ̀ wọ́n ó lè lọ, àwọn tí ń yàwòrán wọ́n ó lè lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹjọ́ òfò ariwo òsì tá à ń pa yìí ńgbà tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà bá wá pay attention sí, bóyá wọ́n ban ẹ ni bóyá wọ́n scrap ẹ ni, ìgbà yẹn látò wá máa ágè kàbámọ̀ jẹ. Òsì tí ń bá wa fínra tá a fi máa ń nígbàgbọ́ pé bí nǹkan ọba ti jẹ́ tiwa kó má jẹ́ tẹnìkejì, pé kó sì jó fún àlejò kàkà kó má bọ́ sí mi lọ́wọ́ kó jó fún àlejò. Kára tó yà fi sagbèjì ara, kára tó yà jàǹfààní ẹ̀. Bá a ti bára wa jà ńlẹ̀ Yorùbá nù tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá Ọba Ọ̀yọ́túnjí ó ti jáde láyé.
irú ọṣẹ tí Ọ̀yọ́ fẹ́ fi wẹ̀ mọ́ ń bẹ̀ nílé mi ọmọ o, ọṣẹ tẹ́ fi wẹ̀ mọ́ ń bẹ̀ lèmi ọmọ, ṣùgbọ́n òye tó yé mi ni pé ó ṣeé ṣe o kó jẹ́ sábàbí lásán, ó possible kó jẹ́ sábàbí lásán o. nǹkan ẹyọ kan tí mo rí tó wà níbẹ̀ ni pé inú bíbí wọn ò fi iṣẹ́ mi rán ọ, ẹ̀dọ̀ funfun ọ̀bẹ ọlọ́wẹ̀ ní ti ń ṣẹlẹ̀ yìí. Yorùbá wá ní ẹni tínú ẹ̀ bá le ẹ wí fún pé kó má ṣiṣẹ́ o. ìdí ni pé bí bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ọmọ fẹ̀yìn ọwọ́ dànù. kábíyèsí o, bàbá wa ikú bàbá yèyé aláṣẹ èjìkejì òrìṣà, bàbá wa His Imperial Majesty Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ìyàndá Ẹlẹ́wùẹ́ to the first. bàbá àtò yín bá sọ̀rọ̀, ṣùgbọ́n ọmọ náà máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ tẹ́ díẹ̀díẹ̀ kábíyèsí, ẹ gbádùn mi, ẹ ní sùúrù kábíyèsí. ọ̀rẹ́ ẹ ti wá tijọ́ ní ẹ́míà, òun tiẹ̀ sì ní sùúrù kó tó di pọ́ yọwọ́ wá. ìyàwó rẹ̀ ti jókòó tán, ó ti bẹ̀rẹ̀ sí ní nasẹ̀ kó tó di pọ́ lọ gbé láwàní wá kó tó jẹ́ ẹ́míà. kábíyèsí ẹ bá tú àwọn ọmọ Yorùbá lójú díẹ̀ kẹ́ ẹ tó máa yọ àwọn nǹkan tẹ́ ẹ nínú àkájáde. bó bá jẹ́ pé bóyá gbà náà ni àbá sọ wípé wẹ́ẹ́l agbájé lówó bàbá ẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn ni o, bó bá sì ti wo lóró ní kò ṣe nǹkan ẹ̀ á pé ẹ̀yin àtọ̀yọ́ lẹ́jọ́ ní ilé tó bá kù. ṣùgbọ́n ní tí kálukú wa ń sọ ni wípé wọ́n ní Fálọ́yàn yìí wọ́n sì nígbà oyin lẹ́gbẹ́ kí wàá ló wá farúkè rúdò. ńlọ́jà ń pé bọ́ bá kọjú sí kábíyèsí ẹ sọ dáadáa, bọ́ bá kẹ̀yìn ẹ sọ, bọ́ bá kẹ̀yìn nìkan ẹ tèrò ara yín pa. ẹ má gbàgbé o pé orò tó gbéyàwó lèmọ́mù yóò gbókọ́ lèmọ́mù mọ́ o. bàbá pèrè ajá á pè. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ni gbogbo wa ti gbọ́ yìí. ohun tó ṣókùnkùn sí ènìyàn ó hàn sí Ọlọ́run, ó hàn sọ́lọ́run. àbí kílẹ̀ dá lè ṣe ẹni tí à ń sọ nípa èyí ó ti jẹ́ pé Ọlọ́run. ṣùgbọ́n àmọ̀ràn tiwa níléeṣẹ́ Ejugba Master sí gbogbo ènìyàn kì í ṣe sí ààfin nìkan ni pé ẹ jẹ́ ká máa ní sùúrù nínú gbogbo nǹkan tí ò bá rí kó ṣẹlẹ̀. ibi tí ayé dé nìsín ó ṣeé ṣe kí ẹlòmíì ti máa ru tiẹ̀ káàkiri, ṣùgbọ́n tó bá ṣe híyà lásán wọn á ní kó gbé ni o. Ọlọ́run ní sọ wá lórúkọ tí kì í ṣe tiwa. gbogbo àwọn náà tàdé máa ń bọ́ sí orí afẹ́fẹ́ láti sọ̀rọ̀ ká máa wádìí ohun gbogbo dájú kí á sì di èyí tí í ṣe òdodo mú. ọpọ́ pàtàkì lọ́wọ́ Àwíkòǹkò brọ́dà wa, ẹ ṣé ẹ kú ìfẹ́ o. Ilé Ifẹ̀ ò ní bàjẹ́, Ọ̀yọ́ ò ní dàrú. ìfọwọ́sowọ́pọ̀ là ń sọ nípẹ̀ fún àwọn ọba wa. ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. mi ò fẹ́ gbọ́ ti lágbájá, mi ò fẹ́ gbọ́ ti tẹ̀mọ̀dò. ara ewu tó wà ń bẹ̀rẹ̀ o. bó òótọ́ ni bírọ́ ni allegedly kò sẹ́ni tó lè sọ nǹkan tí ayé ń sọ kó ṣẹlẹ̀. Àwíkòǹkò sọ̀rọ̀ kan ó ní bó bá jẹ́ pé nǹkan kan ti wà lára bàbá yìí tẹ́lẹ̀, fífọwọ́kàn tí wọ́n fọwọ́ kàn ó lè mú yá kíákíá. òun ò sọ wípé ibẹ̀ níkù ẹ̀ ti wá o. àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí ní eléyìí. ẹni tó bá ní làákàyè á mọ̀bi tó lọ. ṣùgbọ́n o àwọn ò ní kábíyèsí ló ní kí wọ́n lu bàbá Aróńfálè. ìtí wọ́n ń sọ ni pé lójú kábíyèsí ṣe mọ̀ pé àwọn ò sí ń bẹ̀, allegedly ni wọ́n fi na bàbá Aróńfálè. tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní ó yẹ kí kábíyèsí dá wọn lẹ́kùn. èmi gbàgbọ́ pé irú ẹ̀ ò ní wáyé mọ́. ó lè jẹ́ àṣìṣe, kò sẹ́ni tó ní kábíyèsí ló pọba o. ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe irú ẹ̀ náà tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fi nǹkan nà á, kẹ́ni tó fi nǹkan nà kó mọ̀ kú mọ́. èrè wo ló fẹ́ gbà ń bẹ̀? ṣe bí ẹ máa lọ ẹ má débí mọ́ ni, kò jù bẹ́ẹ̀ lọ. nínú wàhálà àìmọye ẹ̀mí ló máa ń dègbodò. ta ló wá mọ ẹni tí yóò jẹ́ pé Ọlọ́run ní ìṣẹ́jú kan nínú wàhálà
níbi tí ẹ bá ti ń fa ìjàngbọ̀n. Ẹ má jẹ́ á sọ pé àfẹ́ gbọ́ ti lágbájá, àfẹ́ gbọ́ ti tẹ̀mọ̀dò. Ẹ̀yin ọba ilẹ̀ wa, ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ kí gbogbo nǹkan tá à ń lé lórílẹ̀‐èdè yìí, lórílẹ̀‐èdè Yorùbá, kó lè bá a bọ́ sí i. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, èyí tó ṣẹlẹ̀ yìí ti yá jù, ó dẹ̀ pààyàn lẹ́kún, ó bá àyàn nínú jẹ́ torí ikú pagbe wọ́n lọ sí sílé aró, ikú pàlùkù wọ́n lọ sí sílé òsùn, ikú pa lékèlékè wọ́n lọ sí sílé ẹ̀fún. Aróhun fálè ó dágbére fáyé, àtúpàdé ẹ̀ mọ́, ìyẹ́ láàmọ́ wò lẹ́yìn ẹyẹ, ó dìgbére ó di kése, ó tún dàdínà kó dojú àlá, ó di nígbó ẹbọra ká tó máa ríra. Bàbá ọba Ọ̀yọ́túnjí, ó dìgbà kan náà o. Mo kí yín o, Ṣeun Agboola lórúkọ tèmi o. Jùgbà Master Channel tí ń wò wá.